ọba tó la jọ àpọ́jú olóòkú àjẹbọ ìwọ la ní ìwọ la mà ìwọ la kí ìwọ la kì ìwọ la pè ìwọ ló ń jẹ́ ìwọ ló ń dà ní gbogbo ọjọ́ gbogbo ìgbà ní gbogbo wákàtí adúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run ọba Elédùmarè ọba tó gbọ́ ìpè wa ọlọ́run ọba tó gbẹ̀dẹ̀ wa ọba tó gbàdúrà gbogbo wa èmi àtàyà ní tó ti wà lórí àgbàgbé lọ́sàn-án tòní lórí ètò Kí ló ṣẹlẹ̀ ọ̀dẹ́dùpàdé àkókò tí mi jẹ́ kí ló pè mí kí ló ń ṣẹlẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ọmọ yìí ohun ayọ̀ àṣẹlẹ̀ ilé gbogbo wa lágbà lọ́wọ́ ilé bá ń kí àwọn olólùfẹ́ wa how you doing ní ètò àwọn olùdó ọmọ ọkọ̀ Mount of Africa ó pọ̀ yẹ́yẹ́ Adéyọrí to Rachel lónìí ṣòṣe ní ìkọrin ìwọ la ó máa sìn ìwọ la ó máa bọ̀ ìwọ la ó máa fọpẹ́ fún Ọlọ́run ayọ̀ wa. Báwo lè mọ ìwà ká sí ìwà ká wọ́n pẹ́ kò ní ìwọ ó ṣe Ọlọ́run wa. Àwọn opportunities gbọ́dọ̀ bá mílíọ̀nù máa rí. The first and the maker of all things. The author and finisher of our faith. Wọ́n ní àwọn opportunity. Káwọn dúpọ̀ bá mílíọ̀nù máa yọ báyọ̀ rí èmi àti òbí mi dá sí owó ìdùnnú. Èyí fọ ìbóyá mọ́, èyí fọ ìbóyá àgùdà bí ọpọlọ ẹ̀ ní ìgbà ìṣó. Adúgbò náà mílíọ̀nù máa yìí mú opportunity fún wa lónìí láti dúró síwájú ẹ̀. Èyí fọ ìbóyá gbọ́ o, ara o, àti àwọn fans wọ̀nyí ní wọn dára tí fọ́lọ́ wọn fọ ẹ̀ fọ́lọ́ wa ní gbogbo ìgbà. Dédé wọn ìyẹn wọn kọ́mẹ̀ntì àbọ̀rà kí ó ṣẹlẹ̀ ẹ̀ gbádùn àwa náà ẹ̀ gbádùn wọn. Ẹ àmú àkókò wọn ṣòfò lónìí. Òbẹ́bí mi kí ó ṣẹlẹ̀ ọ̀rẹ́ ohun ayọ̀ ló ń ṣẹlẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ àwọn tí ń bẹnu bí agbára tó ń gbé òun afáyérí akérèbọ̀sán Ilé-Ifẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè òkèkè lẹ́mọ̀ lọ àjẹmọ́lá ọlọ́sùnkàmí ń lo lóòótọ́ àìsàpé ìtòyí adúpẹ́ lọ́wọ́ ni lágbára lọ́wọ́ Elédùmarè ní wálé òkèkè lẹ́yìn náà adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń wọ ẹja jẹ́ òfẹ́ wa hàn tó ń gbọ̀ wà lánàá bákan náà adúpẹ́ lọ́wọ́ ìyẹn lólùfẹ́ wa ńlẹ̀ yìí àti lókè òkè lẹ́mọ̀ rẹ̀ wálé lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọwọ́ ń bèrè lọ́wọ́ mi pé kí ni ń ṣẹlẹ̀ ọ̀dà ìjọjá mọ̀ yìí pé àwọn eléré tíátà àwọn kan lára wọn ní mọ́tò bọ̀gẹ̀nẹ̀gẹ̀nẹ̀ tó jẹ́ pé wọ́n fi ṣera wọn láàánú wọ́n ń gbé lọ bí ọba wọ̀ àwọn kan wá ń bẹ tẹ́lẹ̀ pé báwọn olóyìnbó bá sọ̀rọ̀ wọn ní bàbá fẹ́ fòun nìkan lọ níbi kan pé bóyá we bought the public vehicle pé a máa wọ mọ́tò alágbọ̀n sọ̀kínsọ̀ bọ̀bá wọ mọ́tò bí ọ̀sọ̀ àwọn kan nù wọn ní mọ́tò lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ní dákọ̀ ẹ̀dá kan nù wọn ṣùgbọ́n à ń sọ fún àwọn eléré tíátà eléré orí ìtàgé torí wọ́n gbọ́n yẹn ń kó a ìjọba mọ̀ pé bá àti ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n máa ń kó àwọn àti ìlú àní gbogbo àgbáyé. We are messenger and we are steward of Christ. And what we are saying, people learn from our mother. They learn from what we say. Àlè wọ́n nà ṣùgbọ́n ọ̀tá àbá ṣàmì kọ́ ẹ̀kọ́ náà. Àwọn olóṣèlú kan bẹ̀ tó jẹ́ pé wọ́n rọ́wọ́ orí dáadáa, wọ́n ní gbogbo nǹkan tó wọ́n fẹ́. Ẹ mọ̀ rántí àwọn akẹgbẹ́ yìí, ẹ mọ̀ rántí àwọn akẹgbẹ́ yìí. Ọmọbìnrin kan náà wọlé tíátà náà ní dákọ̀ ẹnìkan kan, ọmọ dàbí bàbá ń dákọ̀ ẹnìkan. Ọkàn sọ̀ jáde lólóhùn fẹ́ mọ́tò ayọ́kẹ́lẹ́. Ìjọba máa yí pé ní ìjẹta wọ́n sì fún ní mílíọ̀nù 5 náírà ní ẹnìkan tó jẹ́ ìrẹsì ọlọ́run àlàyé. Ìgbọ́ wá tọ́jú lánàá àwọn kan tó gbé mọ́tò tó tọ́ bọ̀gìnì wọ́n tó gbé fún ìjọba. Bẹ́ẹ̀ náà yí ẹ̀wọ̀n pọ̀ hello mọ́ bíbí mo máa ń lò mọ̀ níbi mọ́tò mẹ́mọ̀ ní fóònù mi ní mọ́tò èsù pẹ̀lú mo ní o bóyá wà á rí sẹ́fù bíi. No problem. Do you want me to assign that for you? I will just tell them that that's my special girl. That's not a girl. My special love. Not a girl. My special wife. Do you say you are wife? Oh, wife. Okay. Ọmọ lóhùn fẹ́ mọ́tò àti fóònù. Èmi náà fẹ́ fóònù. Ṣùgbọ́n wọ́n kọ́kọ́ ra tiẹ̀ fún ọ náà. iPhone 200 lè lórí ọjà. iPhone 200 lẹ́gbẹ̀ẹ́. Ẹ máa rántí àlàyé ẹ̀yin òṣèré ẹ̀yin olóṣèlú tíátà dábàá ní ọ̀nàjà àlàyé ẹ̀ mọ̀ ọ̀nàjà àlàyé. Wọ́n náà wọ́n yà kàrọ́ tó ilé. Wọ́n rántí tí mo fún ọ ní àárọ̀ ní kó tó kí n tó jáde nílé kí n lọ. Ẹ sọ pé. Wọ́n fún ọ ní wọ́n mọ̀ sọ nǹkan tí o jẹ́. Ẹni pé. Ọ̀yẹ́ tó bá ń sọ nǹkan látọ̀dọ̀ ẹ̀ ń bẹ̀. Òbẹ́bí ni àpọ̀dà kàrọ̀ sẹ̀rà ó sọ̀ bẹ́ẹ̀. Ó kọ́kọ́ ṣẹlẹ̀ lọ sẹ̀yẹ́ wá wáyé. Ìmọ̀ bí àwọn ti gbọ́ sí mi. Méjì gbọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Méjì gbọ́. Ọ̀pọ̀ kékeré ni. Ǹjẹ́ ẹ ti gbọ́? Kékeré ni.